Nkechi Blessing máa ráre kú ni. Ó ti taṣọ àwọn àgbà mọ́lẹ̀ mo ti sọ fún un. Ó máa ráre kú ni. Àdàbí o tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún ẹ. Nkechi Blessing. Ó máa ráre kú ni bó ṣe máa ń tẹ̀lé Ìyábọ̀ Òjó lọ máa búlì àwọn èèyàn bóyá máa ráre jáde láyé nìyẹn. Ó ní mọ̀ ṣe àṣetì ló máa jẹ́ tiẹ̀ Nkechi Blessing. Gbogbo àdáwọ́lé ẹ kò ní yọrí sí rere. Òkú lẹ́lẹ́jà ń tà àgbétì igi eléra ẹ̀mẹ̀yìn sulé àná ó máa ráre jáde láyé ni. Èmi ò sọ fún ẹ kò ń ṣèmi nìkan ló ṣe ó mọye ìṣẹ̀dá tó ṣe tó lọ ń jọ Ìyábọ̀ Òjó bú láìṣẹ̀ láìrò ẹ̀ olórí burúkú ìyá Nkechi ní péré ìyá ẹlẹ́sìn mẹ́ta yé pin ni olórí burúkú ìbọ́dọ̀ yẹ ẹ̀ pa ni ebi yẹ ẹ kú mórí oko ni Nkechi bá máa wá fún ẹ wàá rò kó jọ ìtẹ̀jọ́ ń ṣe pẹ̀lú àwọn ó ní jẹ ṣóò kan ti tó ẹ ìyá ìṣẹ́bó tẹ́ nìyẹ́ ẹ kú sí ṣèbí pẹpẹ súpù nìyẹ́ ẹ ń tà ní after Afagba tá bá ń lọ sọ́nà Ṣàngó ta ni ò mọ̀ yẹ́ ìyá péré ó mọ èjì tí wọ́n wà tó ti ń fi ẹṣọ lóṣó ní péré ní Fagba ó mọ̀ pé wọ́sìn tó lè ṣe fúnra ẹni kó lọ máa jọ́ Ìyábọ̀ Òjó lọ máa bú ìṣẹ̀dá tí ó ṣe ó lè ráàánú gbà ṣáláńgá Afagba ó gbọ́ nǹkan tí bọ̀bọ̀ London yẹn sọ ni ó nítorí òórùn lòun ṣe fi ẹ́lẹ̀ àtinú ló ti ń rùn síta Nkechi àtinú lọ́hùn ló ti ń rùn síta ó rí bí kún ẹ ṣe rí ni wọ́n tẹ́ gbogbo sí ayé ẹ fẹ́ẹ̀kì ni ó rí bá gbẹ̀dú ẹ ṣe rí ni ó rí bá gbẹ̀dú ẹ ṣe rí bí màálù tó ní kánsà ìwọ́kẹ̀ ó máa gbé fídíò bọ̀bọ̀ yẹn wá fún ẹ ó dẹ̀ máa gbádùn mi o ṣáláńgá Afagba ó máa gbádùn mi o Nkechi ìyá ẹ̀ tó ẹ kó fọjọ́ ọlọ́jọ́ kú ni ebọ́kùnrin ló ń lo Viagra ebí ìyá ẹ lọ lo Viagra ni ebó tẹ́ ni ìyá ẹ kú sí èèyàn ti bẹ̀rẹ̀ ni àbí ìwọ kọ́ ló ní fibroid àtọmọdún méjì ló ti ní fibroid fibroid ẹ gan ó dàgbà jù ẹ lọ éèjì fibroid tó wà nínú ẹ fibroid how old ni ẹ ìwọ ọmọ 30 something fibroid tó wà nínú ẹ 72 years old ni ìwọ kẹ ìwọ ń túkú kẹ ká tó sọ ẹ ní sọkàwé Fagba òórùn burúkú ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ.